ọ̀rọ̀ àgbà mi fún tèní ó ní mo pè ní bọ́ ọba yóò kó pákùn. mo ní tọ́ ọba jẹ́ yóò kọ́ pákùn. bọ́ọ̀ là á ṣe é mọ ọ̀rẹ́ ẹni. bọ́ọ̀ là á ṣe é mọ olólùfẹ́ ẹni tó fẹ́ ni dénú. bọ́ ọba yóò kó pákùn. bọ́ ọba fẹ́ mọ ìyàwó tiẹ̀ gan. ìjọ ọba lówó lọ́ni ọ sọ fún pé owó pọ̀ lọ́wọ́ rẹ. bọ́ bá ṣe pé 10,000 lòún fún kó fi ṣe bẹ̀ tẹ́lẹ̀. fún ní 2,500 wípé kọ́ lọ wà àjápara. pé owó pọ̀ lọ́wọ́ rẹ. wàá wo reaction rẹ̀. àwọn ọmọ iṣẹ́ rẹ tó ti máa fún lọ́wọ́ lọ́ndì 28. tó o bá fẹ́ mọ olólùfẹ́ rẹ nú wọn. tó jẹ́ pé 28 oṣù náà máa ń gbowó oṣù. wọ́n fowó oṣù wọn lẹ̀ dọ̀ndì 1 on the 2. nígbà ọba dọ̀ndì 3 ó ti máa mẹ́ntì ọ̀làmúmára nú wọn. ẹni tó ṣe pé torí owó ní fi ń yọ ọmọ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀. ọmọ àgàgà ńgbà tí ọba dọ̀ndì 5 ìkẹnubọlẹ̀ ti bẹ̀rẹ̀. ànítọ́ ọba yóò kọ́ pákùn. gbogbo ìgbà tó o máa lọ sí patí yẹn. eléré tó jẹ́ pé tó o bá ti débẹ̀. páàkì owó lọ́ọ́ máa játọ̀ ọmọ náà fún. bọ́ ọba débẹ̀ yóò kì ọ́ jókòó sórí àga máa wẹ̀gbẹ́wẹ̀gbẹ́ bí ẹni pọ̀ gbọ́. tó bá kọ̀ntínú láti máa kì ọ́. tó bá dé patí ń jọ mí. tó bá rí ọ lókèèrè tó tún kì ọ́. eléré tó mọ̀ọ́rẹ́ nu. àwọn eléré kan wà bọ́ ọba họ̀nù ẹjọ́ họ̀nù bọ́ ọba ti drop báyìí wọ́n jápa lẹ́yìn rẹ ni. Alhaji Àgbà ń bẹ lọ́hùn kọ́lọ́hún foríjì ọlọ́hun gbàbọ̀ ẹ̀. Alhaji Dr. Sikiru Ayinde Barrister. Alhaji Àgbà nígbà ayé ẹ̀ tí ọba ń kìyàn. tó bá wá patí ẹ̀ lákọ̀ọ́kọ́ tí ò rówó ná. tó bá wá patí ẹ̀ lẹ́ẹ̀kejì tí ò rówó ná. tó bá di pé nǹkan ń sáfẹ́rẹ́ fónítọ̀hún. Alhaji Àgbà náà sì mọ̀. Alhaji Àgbà ó sọ fún àwọn àbè. ẹni yìí ò lè fi patí wa ṣeré. ẹ lọ́ọ́ fún níye báyìí. Alhaji ẹ má dákẹ́ sílé torí pé owó pọ̀ lọ́wọ́ yín o. àjọ gbọ́dọ̀ wà ń patí ọ̀sẹ̀ yìí ni o. tí a bá ń bọ̀ láti Èkó yọjà àbè ilẹ̀ láti tó gate. tó bá jẹ́ Ìbàdàn ni àbè ọ lọ kó fóńtọ̀. ẹ wà lẹ́nìkan ó náwó fún Barrister kó padà lẹ́yìn rẹ̀. ó ní gbogbo oore tọ́lọ̀ ń ṣe fóun torí Barrister ni. ó ti gbé wò ọmọ pé moore ni. kìí ṣe eléré tó náwó fún lẹ́ni tó bá ti náwó mọ́ tí ó yíjú padà. eléré tó bìlífù pé tó bá ti hànù àwọn jọ hànù tó bá ti dírọ̀pù àwọn jápa. kìí ṣe eléré gidi o. tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. tó ọmọ sẹ́mc pati. kò dìgbà tó jẹ́ pé ẹni yẹn jojúmọ́ ní máa náwó fún ọ tí ọba wa rówó ná. omi ìpè kọ́ pàdé ẹ̀ ń pati kọ́ ọmọ sàríyá rẹ̀. èèyàn ṣòro fojú di. tó ọba yóò kọ́ pákùn. nígbà yìí ló tó mọ̀rẹ́ rẹ̀. àbúrò rẹ̀ tí máa wọ wá ń gbogbo ìgbà. tó ọmọ fún 1,000 2,000 pé ó fi wọkọ̀. níjọ́ kan tó bá dé fọwọ́ gbọ̀n àpò. kó o fún ní 100 naira bí 200 naira dákúbá mánéjì ẹ̀. tó bá pẹ́ sà kó tún tó wádọ̀ rẹ̀. ìtumọ̀ rẹ̀ ni wípé ẹsẹ̀ gìrìgìrì lé à ń jọ̀fẹ́. tọ́fẹ́ bá dá ẹsẹ̀ gìrìgìrì òun náà ó kù. yóò kọ́ pákùn.